Assalamualaikum àfáà mi. Àwọn wo ni èèyàn gbọ́dọ̀ rí ìbínú wọn nínú ayé téèyàn ò gbọ́dọ̀ ṣe? Kọ́lọ́run ṣàánú wa, question ńlá lẹ béèrè yìí o. Àmọ́ gbogbo ayé tá a wà yìí, bàbá ọjọ́ ń bára wa ṣe. Anybody tẹ́dà bá ti ń bá ṣe ilé ayé, ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa ṣẹra wa. Ká máa rí ìbínú ara. Torí tẹ́ bá rí ìbínú wọn, ẹ bá ṣe ẹni tẹ́ ọjọ́ ń ṣe, ìjẹ́yàwó, ìjọkọ, ìjẹ́ ọ̀rẹ́, ẹlẹ́dàá ẹ lè béèrè. Oníkálùkù ló lẹ́lẹ́dàá ẹ̀. But Ọlọ́run specify àwọn èèyàn kan tí yóò gbọ́dọ̀ ṣe. Àwọn wo ni? Ó ní kí ni? Ukuli wali deini wa alimin wasolitonu balidin. Ìyá tó bí èèyàn, àwọn pẹ́rẹ́ǹtì èèyàn. Pẹ́rẹ́ǹtì ẹ̀, màmá ẹni, bàbá ẹni, àáfàá ẹni, àbọ̀gá tó kọ́ ẹ ń ṣẹ́, àbọ̀bà ìlú èèyàn. Àwọn ìran èèyàn mẹ́ta yìí, èèyàn ò gbọ́dọ̀ rí ìbínú wọn. Actually, tá bá ń bára wa ṣe, kò yẹ ká máa ṣẹra wa, kò yẹ ká máa take ara wa for granted. Torí tó bá ṣẹ́ èèyàn, gbogbo ẹni tó bá kó ṣẹ̀, ó lẹ́lẹ́dàá títí ẹ̀. Ṣùgbọ́n lọ́run specify àwọn ọkọ̀ pé èèyàn ò gbọ́dọ̀ rí ìbínú wọn, Olúwa ẹ̀ ń lọ́nu. Tèèyàn ń bàjẹ́ lọ́nu. Number one, àwọn pẹ́rẹ́ǹtì èèyàn. Ẹlẹ́kejì, àáfàá èèyàn, àbọ̀gá èèyàn. Ẹlẹ́kẹta, ọba ìlú. Àwọn mẹ́ta yìí, èèyàn ò gbọ́dọ̀ máa rí ìbínú wọn. Ẹ̀rí pé pẹ́rẹ́ǹtì yẹn ṣíwájú, ẹ̀rí pọ́lọ́n sọ nínú Al-Qur'an bí kan pé kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà alẹ́ àtàbùdù ilẹ̀ ìyáhù ẹ̀rí. So ó tún sọ ń bì kan náà pé a ní àṣìkúrò lì wọ́lẹ̀wálẹ̀ ìdẹ́yà ilẹ̀ ayé halimasir. Ẹ dúpẹ́ fèmí Ọlọ́run. Lẹ́yìn yẹn, ẹ dúpẹ́ fáwọn pẹ́rẹ́ǹtì yìí méjì. Kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà yẹn tẹ bá súnmọ́ wọ̀sàlẹ̀, ẹ̀rí pé ó tún sọ ń bì kan pé àdúùmọ́ áùkìláhùmọ́ má máa wọn pẹ́rẹ́ǹtì ẹ lọ́ta, má jágbe mọ́ wọn. Àdìsí kan tó sọ fún wa bí kan pé jannatukum tata akdami huma atikum, àlìjánà ẹnìkọ̀ọ̀kan yín ó ń bẹ lábẹ́ gìgísẹ̀ ìyá yín. So parent strong, tí gbogbo ayé bá dìde ọ̀tá sí yàn pé yàn máa sórí ibú, tí ìyá yàn àbí bàbá yàn bá dúró tí yàn pé yàn ò ní sórí ibú, yàn ò ní sórí ibú. Tí parent èèyàn bá sọ pé yàn á sórí ibú, tí gbogbo ayé bá ní yàn á sórí ire, wallahi taláì orí ibú lẹ onítọ̀hún á ṣe o. Wọ́n strong púpọ̀. Ẹ̀rí pé Ọlọ́run mention ara ẹ̀, kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà látàbúrò ìláyà. Ẹ sìn mí Ọlọ́run pẹ̀lú sincerity, ẹ má pa nǹkan pọ̀ mímí Ọlọ́run. Lẹ́yìn yẹn, wọ́n bèlè wa lè dé ní ìzánà. Ẹ wá respect àwọn òbí, ẹ wá tọ́jú àwọn òbí yín. Kódà ó tún sọ bí kan níbi ìparẹ́ pé kúrọ́bì ìrẹ́ àmú ùmá kàmọ́rọ́ bàyá ni sọ̀gíra. Táwọn òbí ẹ bá dàgbà títí tún ṣe kí ni o. Ṣé pé tó wọ́n á ní tàgbàlagbà bá ti dàgbà, ipò máa tún dọ́mọdé ni. Wọ́n ní tún tọ́jú wọn gẹ́gẹ́ báwọn náà ṣe tọ́jú ẹ nígbà tí wọ́n náà wà ní kékeré. So àwọn èèyàn mẹ́ta yìí a gbọ́dọ̀ rí ìbínú wọn nínú ìgbésí ayé. Ẹ jẹ́ ká wà very careful. Àáfàá tó kọ́ wa ń kéwú, àbọ̀gá tó kọ́ wa ń ṣẹ́, tíyàn bá rí ìbínú ẹ̀, onítọ̀hún lọ nìyẹn, kò sẹ́ni tó lè bá ẹ̀wẹ́ o confam ní lọ ṣàtúnṣe o. Mi wá lè sọ súnmọ́ yẹ tó bò láwù mí bá dìzálíkà. So tó bá lọ ṣàtúnṣe àbí ilá máa ń tábà, àyàfi tó bá túbá, tó bá ti ṣe ìran àwọn èèyàn wọ̀nyí. Ṣé ń gbọ́ mi ẹ̀yin alájà mi? Tó bá ti ṣe ìran àwọn èèyàn wọ̀nyí, ilá máa ń tábà. Nǹkan tó lè ré ìbínú wọn kúrò lórí ẹ, tó lè ré wàhálà kúrò lórí èèyàn, àfi tó bá túbá wàhásílàwú tó tún wá ṣàtúnṣe. Bóyá ẹjọ́ ẹ lọ bá mi bẹ̀ màmí, ẹ lọ bá mi bẹ̀ bàbá mi, mo ṣe mistake ni. Ẹ lọ bá mi bẹ̀ àfáà mi, ẹ lọ bá mi bẹ̀ ọ̀gá tó kọ́ mi iṣẹ́, ẹ lọ bá mi bẹ̀ ọba ìlú, mo ṣe mistake ni. Àwọn ìran mẹ́ta ìyẹn gbọ́dọ̀ ṣẹ̀ wọ́n o. So ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ, k'Ọlọ́run ṣàánú wa. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe àwọn àfáà yín, ẹ lọ bẹ̀bẹ̀. Àìjẹ́bẹ̀ ẹ parẹ́ o. Ẹ parẹ́, tẹ pa àwọn ẹni Ọlọ́run léèyàn yẹpẹrẹ, ẹ parẹ́. Ẹ̀yin tẹ́ pé àwọn ọ̀gá dọ́kọ yín iṣẹ́, tó pé àwọn náà fún yín lọ́nà tẹ́ fi ń jẹun, tẹ́ ń fojú kíní wò wọ́n pé kíni ẹ̀yin ti ní mọ̀ modern. Kò sí modern kan tẹ́ ní ẹ parẹ́, torí bẹ̀lẹ̀ ti dìde. Ẹ̀yin tẹ́ ń fọba ìlú ta yín, ẹ parẹ́. Ẹ̀yin tẹ́ ń fẹ́ àwọn pẹ́rẹ́ǹtì yín ta yín, ẹ parẹ́. Nǹkan tí ò ní mú yín parẹ́ tẹ́ bá ti wà nínú àṣìṣe yìí, àyàfi kíni o, máa ń tábà, ẹ lọ túbá, ẹ lọ wá foríjì, ẹ lọ ṣàtúnṣe, ẹ dẹ̀ ṣiṣẹ́ dáadáa pẹ̀lú wọn. Ẹ ti rà sáà, so ẹ lọ bẹ̀bẹ̀, ẹ yanjú ẹ̀. So k'Ọlọ́run ṣàánú wa o. Gbogbo àwa tá a kù náà, ọkọ ni, ìyàwó ni, alábàágbé ni, bá ṣe wà síra wa, ẹ má yẹ ká máa ṣẹra wa. Kò sẹ́ni tíyàn bá yàn jẹ tí ò lẹ́lẹ́dàá ti tiẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run specify àwọn èèyàn mẹ́ta tá a kà sílẹ̀ yìí. Ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Fún gbogbo àwọn tá a fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ aláìní. 0 account number ní fáwọn aláìní o. 0123 214254. Account number fáwọn aláìní 0123 214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Massalamu wa ila liqai.